ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá àwọn ọmọ Yorùbá ni wọ́n ń béèrè pé kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem Abímbọ́lá Ọwọ́adé àkọ́kọ́, nítorí pé wọ́n ṣe àkíyèsí pé gbogbo àwọn ìpéjọpọ̀ tó ṣe pàtàkì èyí tí wọ́n fìwé pé bàbá náà sí, ó ní bàbá náà ni kò yọjú sí ìdẹnu ọjọ́ mẹ́ta yìí, pàápàá èyí tó tún ní í ṣe pẹ̀lú ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó yàn sípò. Ṣùgbọ́n ti tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ láti ọ̀dọ̀ àwọn tá a kàn sí tán súnmọ́ kábíyèsí tán tó súnmọ́ ààfin Ọ̀yọ́ pé àlàáfíà ní kú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà, ọmọ kú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn tárùn gbọdọ̀ ṣe. Wọ́n lálàáfíà ní kábíyèsí wà láàfin o, kò sí ọ̀nù, àti pé gbogbo ibi tí wọ́n fìwé pé kábíyèsí sí tí kábíyèsí ò lè lọ, ìní kábíyèsí rán àwọn aṣojú lọ tí kábíyèsí tó sì tó fohùn ránṣẹ́ sí àwọn tí tó ránṣẹ́ fìwé pé, pàápàá gómìnà ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ẹ rántí pé bẹ́ẹ̀ bá ń fọkàn bá wa lọ àti gbé ìròyìn jáde ní ọ̀sẹ̀ kan sẹ́yìn nípa ìpàdé ńlá tó wáyé ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà Ṣèyí Mákindé ló pe gbogbo àwọn àgbààgbà àti àwọn alẹ́nulọ́rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe ìpàdé lórí ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́, lórí bí omi òṣèlú tẹ̀yìn wọ ìgbẹ́lẹ́nu, tó sì jẹ́ pé gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ oní gómìnà ló máa pe yàtọ̀ sílé yìí gbogbo àwọn bàbá ìyẹn àwọn kábíyèsí ládéládé ni gómìnà Ṣèyí Mákindé pé ó yẹ kí àwọn jọ jókòó káwọn jọ jíròrò, nítorí pé àwọn ò lè ṣerú nǹkan ńlá bẹ́ẹ̀ ìyẹn ìpàdé pàtàkì kó má sí àwọn ọba níbẹ̀. Gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí Aláàfin Ọ̀yọ́ jẹ́, ọ̀pọ̀ èèyàn ló gbàgbọ́ pé kábíyèsí gan ni yóò ṣíwájú gbogbo àwọn lọ́balọ́ba lọ sínú ìpàdé náà, ṣùgbọ́n tó jẹ́ pé kàyéfì ńlá ló jẹ́ nígbà tí Aláàfin Ọ̀yọ́ kò yọjú síbi ìpàdé náà, tó jẹ́ pé àwọn aṣojú ìníkú bàbá yèyé ìlú rán lọ. Ṣùgbọ́n àwọn ọba bíi Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Àrùsà àkọ́kọ́, kábíyèsí wà nínú ìpàdé ọ̀sẹ̀ kan sẹ́yìn náà. Bẹ́ẹ̀ ni Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́, ọba Ghandi Àfọlábí Ọláoyè Òrúmọgègè kẹta, òun náà wà nínú ìpàdé náà. Ṣá ọlọ́jọ́ ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí ṣe ọjọ́ 15 nínú oṣù kejìlá ọdún tá a wà yìí, the 15th of December 2025, ìní gómìnà Ṣèyí Mákindé ló tún ṣe ìfilọ́lẹ̀ nǹkan tí wọn yóò lò fún ayẹyẹ 50 ọdún ìdásílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyún lógò ti ìdásílẹ̀ 50 ọdún ìpínlẹ̀ Ọ̀yọ́ 50 years anniversary of Ọ̀yọ́ State, tó sì jẹ́ pé níṣe ni gómìnà tó fi wípé gbogbo àwọn ọba àti aláàfin, ṣùgbọ́n tí aláàfin tí kábíyèsí ò tún yọjú, tó jẹ́ pé àwọn oníyanṣẹ́ ló rán, tó sì jẹ́ pé Ṣọ̀ún àti Olúbàdàn àwọn ló tún wà ń bẹ́ẹ̀. Ọ̀pọ̀ èèyàn ló ń béèrè pé ṣé àlàáfíà ń kábíyèsí wà sí òsì ọ̀nù o, tí kábíyèsí tó ti fi pa àwọn ìpàdé ńlá bíi méjì bẹ́ẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti pè sí jẹ, ṣùgbọ́n tá a gbọ́ pé kò sí ọ̀nù, kábíyèsí ti bá gómìnà sọ̀rọ̀, ó sì ti rán àwọn oníṣẹ́ síbẹ̀.